Fayọṣe gba iṣẹ́ lọ́wọ́ Tinubu láwọn èèyàn bá ń bú u. Nígbà tí gómìnà Èkìtì tẹ́lẹ̀ Ayọ̀délé Fayọṣe dá iná ńlá sí òpó tó gbé ẹgbẹ́ òṣèlú PDP dúró ní ìpínlẹ̀ Èkìtì, tí gbogbo èèyàn ń pariwo pé máma dáná sun òpó yìí, bí òpó yìí bá gbiná gbogbo ilé ẹgbẹ́ yìí ni yóò wó. Tí Fayọṣe ní bí yóò wó kówó jàre, ilé tá a sá wọnú ẹ̀ nínú òjò tójò tó ń pààyàn mọ́bẹ̀ ṣòro kí wàá láǹfààní ilé ọ̀hún bó bá fẹ́ wó kówó. Ohun táwọn èèyàn sọ nígbà náà ni pé Fayọṣe fẹ́ gbaṣẹ́ lọ́wọ́ Tinubu ni. Àwọn míín sì la ọ̀rọ̀ mọ́lẹ̀, wọ́n ní ìyẹn nìkan kọ́, pé gbogbo ohun tí Fayọṣe ń wá ni kó gba ipò Ṣèyí Mákindé gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ lọ́dọ̀ ààrẹ Bọ́lá Ahmed Tinubu. Ṣé kí ìjà tó dé kí orin tó dòwe? Mákindé wà nínú àwọn gómìnà 5 tí wọ́n jókòó sínú PDP tí wọ́n gbé inú ilé níbẹ̀ bá ti ẹgbẹ́ òṣèlú náà jẹ́, tí wọ́n sì bá Tinubu tó wà nínú APC lọ. Àwọn gómìnà 5 yìí ni Nyesom Wike láti Rivers, Ṣèyí Mákindé láti ìpínlẹ̀ Ọ̀yọ́, Samuel Ortom láti Benue, Okezie-Ikpeazu láti Abia àti Ifeanyi láti Enugu. G5 ni wọ́n ń pè wọ́n, ìyẹn àwọn gómìnà alágbára 5. Gbogbo àwọn gómìnà 5 yìí ni wọ́n rí i pé ẹgbẹ́ òṣèlú tiwọn, ìyẹn PDP, jákulẹ̀ ní ìpínlẹ̀ wọn. Àtíkù Abubakar sì ké sáàkúlà nígbà tí wọ́n fẹ̀yìn ẹ̀ balẹ̀ sórí kankéré. Bọ́lá Tinubu ti APC sì tẹlẹ̀ tútù bíi ẹni tó ti dami síwájú tẹ́lẹ̀. Apẹ̀yàn sì ti rò pé nítorí Mákindé jẹ́ ọmọ Yorùbá pé òun ni yóò súnmọ́ Tinubu jùlọ láàrin wọn. Àmọ́ lójijì ìgò fọ́ ó dọ̀pá lábá, ìgbà fọ́ ó di àkàràgbá, ìkòkò fọ́ ó dàpáàdì. Mákindé àti Tinubu kọ̀yìn síra wọn. Nígbà náà ni Fayọṣe rí bí fi ẹsẹ̀ méjèèjì wọlé. Gbogbo àṣírí Mákindé tó sì mọ̀ pátá ló ń tú. Bí ọ̀rọ̀ kan bá sì ti ṣe bí ọ̀rọ̀ láàrin ìjọba àpapọ̀ àti Mákindé, ẹ̀yìn Tinubu ni Fayọṣe yóò dúró sí gbágbáágbá. Kò sì sí èébú tó mọ̀ tí kò bu ọkùnrin gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ náà. Nígbà náà làwọn èèyàn jáde tí wọ́n sì ń pariwo pé ẹ̀ṣẹ̀ kì í déédéé ṣẹ́. Kò sí ohun méjì tó lè máa mú Fayọṣe ṣe eléyìí ju pé ó fẹ́ gba iṣẹ́ lọ́wọ́ Tinubu lọ. Bẹ́ẹ̀ ọ̀rọ̀ náà kò rí bẹ́ẹ̀ tán. Ó kàn jẹ́ ẹkún náà ló bá ikún wá ni. Ìdí ni pé kó tó di àsìkò náà rárá ni Fayọṣe àti Mákindé ti ń jà sí ìjà ta ló lórí ẹgbẹ́ òṣèlú PDP nílẹ̀ Yorùbá, ìyẹn South West. Nígbà tí Fayọṣe ń ṣèjọba ẹlẹ́ẹ̀kejì láàrin ọdún 2014 sí 2018, òun nìkan ni gómìnà PDP tó wà nílẹ̀ Yorùbá yìí. Nítorí bẹ́ẹ̀ òun ló lórí pátá fún PDP ní ẹkùn náà. Torí Ràúfù Arẹ́gbẹ́ṣọlá ló ń ṣe gómìnà lọ́ṣùn, Olúṣẹ́gun Mímíkò ló ń ṣe gómìnà ní Oǹdó, Àǹbọ̀dé ní gómìnà lẹ́kọ̀ọ́, Ìbíkúnlé Amósùn ní gómìnà lógùn, Abíọ́lá Ajímọ̀bí sì ní gómìnà lọ́yọ̀ọ́. Kò sí PDP nínú gbogbo wọn. Nítorí èyí, àṣẹ tí Fayọṣe bá pa fún PDP ni àwọn tó kù ń tẹ̀lé. Ibi tó bá sì darí ẹgbẹ́ náà lọ ni wọ́n ń lọ. Àmọ́ nígbà tí òun kúrò tí Mákindé dé ní 2019 tó di dandan kí agbára náà bọ́ kúrò lọ́wọ́ ẹ̀, Fayọṣe kò rí ìdí tí òun fi gbọ́dọ̀ má ṣe aṣáájú ẹgbẹ́ náà nílẹ̀ Yorùbá. Ó sì fẹ́ máa ṣe lọ. Níbí sì ni ìjà òun àti Mákindé ti kọ́kọ́ bẹ̀rẹ̀. Ìjà náà ló sì padà tó di ọ̀tá ńlá. Torí Fayọṣe bínú pé Mákindé ni Tinubu ń bá ṣe nílẹ̀ Yorùbá. Nígbà tí ìjà sì dé láàrin òun Mákindé àti Tinubu, Fayọṣe gborí wọlé kíákíá. Ó ń pariwo Tinubu kiri, ó sì ń fìkanra ọ̀rọ̀ gbogbo mọ́ Mákindé. Ohun tí àwọn èèyàn ṣe rò pé ó fẹ́ gbaṣẹ́ lọ́wọ́ Tinubu nìyẹn. Àmọ́ ní gbogbo ìgbà tí ọ̀rọ̀ yìí bá ti jáde, Fayọṣe ti rẹ́dì láti bá ẹnikẹ́ni tó bá sọ bẹ́ẹ̀ jà. Ẹni tó bá sì fẹ́ rí ojú pípọ́n ẹ̀ ni kó sọ pé nítorí kí Tinubu lè fún un níṣẹ́ ló ṣe ń tẹ̀lé tó sì ń bá ẹlòmíì jà káàkiri. Àwọn èèyàn tí wọ́n sì ń rò bẹ́ẹ̀ náà kò jẹ̀bi o. Nítorí ọ̀rọ̀ òṣèlú Nàìjíríà, bí ẹnìkan bá lóhun ọ̀gá òṣèlú tí kò bá sí níbi iṣẹ́ ìjọba kankan tó ti lè máa rí owó ọ̀fẹ́ ná, tí yóò sì máa fi ipò ta àwọn èèyàn ẹ̀ lọ́rẹ, tí yóò máa náwó ìjọba fàlàlà fáwọn tí wọ́n bá ń tẹ̀lé, tọ̀hún kò ní jẹ́ kinní kan nídìí òṣèlú Nàìjíríà o. Àwọn èèyàn náà lórúkọ tí wọ́n ń pe kinní náà patronage ni wọ́n ń pè é. Ìyẹn ni pé ẹni bá ṣe níbi pẹpẹ gbọ́dọ̀ jẹ́ níbi pẹpẹ. Pé tí wọ́n bá lè fi ọ̀gá òṣèlú kan sípò kó lè máa ran àwọn ọmọlẹ́yìn ẹ̀ gbogbo, pàápàá àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú ẹ̀ tó ń tẹ̀lé lọ́wọ́ ni. Ìyẹn gan làkọ́kọ́ iṣẹ́.
ní gbogbo ìgbà tí Fáyọṣe sì ń kí oríkì Tinubu káàkiri yìí kò sí iṣẹ́ ìjọba kankan lọ́wọ́ ẹ̀ yẹn làwọn èèyàn ṣe rò pé iṣẹ́ ló ń wá lọ́dọ̀ Tinubu àmọ́ Fáyọṣe ò gbà ó ní kò sóhun tó jọ bẹ́ẹ̀ rárá. ní ọjọ́ àìkú Sunday ọjọ́ 9 oṣù keje ọdún 2023 láìpẹ́ rárá tí wọ́n ṣẹ̀ṣẹ̀ búra fún Tinubu gẹ́gẹ́ bí olórí ìjọba Fáyọṣe búra lórí ètò Channels television kan tí wọ́n ń pè ní Sunday Politics pé láyé òun kan tí òun wá yìí òun ò ní gba iṣẹ́ kankan lọ́wọ́ Tinubu. ọkùnrin náà ní èmi ò wáṣẹ́ o bí Tinubu bá fi ipò kankan lọ̀ mí n ò ní gbà á lọ́wọ́ ẹ̀ láé. bí Fáyọṣe ti wí ní 2023 nìyẹn nígbà tó tún di ọjọ́ 10 oṣù June ìyẹn oṣù kẹfà ọdún tó kọjá yìí 2025 tí Fáyọṣe tún lọ sí ọ̀dọ̀ Tinubu tó ní òun wá kí bó ti ń darí ọkọ̀ Nàìjíríà yìí pé inú òun sì ń dùn sí i torí bí eégún ẹni bá jóore orí aṣẹ atọ́kùn ẹ̀. àwọn oníròyìn tún béèrè lọ́wọ́ ọkùnrin yìí wọ́n ní Mr. Manu ṣé kìí ṣe pé ẹ ń wá nǹkan kan tí ẹ fi ń pààrà ọ̀dọ̀ ààrẹ wa báyìí. Fáyọṣe ní rárá o pé ó ti pẹ́ tí òun ti gbàgbọ́ pé agbára àti ipò aṣáájú tí Tinubu ní ó le gan ni òun sì mọ̀ pé ó lè ṣe dáadáa fún Nàìjíríà ni nítorí ẹ̀ lòun sì ṣe ń tì í lẹ́yìn. ó ní bí òun ṣe wà yìí òun ò lè fi ẹgbẹ́ òṣèlú PDP sílẹ̀ bẹ́ẹ̀ lòun ò lè gba iṣẹ́ kankan lọ́wọ́ Tinubu láé òun kàn fẹ́ràn ohun tó ń ṣe ni. kò tún pẹ́ lẹ́yìn yẹn náà nígbà tó tún di oṣù kẹwàá ní ọjọ́ 15 oṣù náà ní 2025 yìí náà ni Fáyọṣe sọ ìdí pàtàkì tí òun ò ṣe ní gba iṣẹ́ lọ́wọ́ Tinubu. ó ní Tinubu ti fi iṣẹ́ lọ̀ mí àmọ́ mi ò gbà nítorí mo ti ṣèpinnu mo sì ti bá Ọlọ́run ọba ṣèlérí pé mi ò tún ní padà sídìí iṣẹ́ ìjọba kankan mọ́. lórí tẹlifíṣàn Channels náà ló ti tún sọ bẹ́ẹ̀ lójú gbogbo ayé sì ni. ọkùnrin gómìnà Èkìtì tẹ́lẹ̀ náà tẹ̀síwájú pé ṣé ẹ̀yin rí kí n gbaṣẹ́ lọ́wọ́ ìjọba APC rí ni èmi ò lè ṣe. aṣíwájú fúnra ẹ̀ ti béèrè lọ́wọ́ mi pé kí làwa fẹ́ ṣe fún ẹ báyìí mo ní kò sí pé èmi ò fẹ́ nǹkan kan. ọmọ ọdún 65 65 years ni mí báyìí kí ló tún kù mo ti ṣe gómìnà lẹ́ẹ̀mejì mo sì ṣe dáadáa kò sí ohun tó tún kù fún mi ju kí n lọ jókòó sílé lọ kí n máa wá àwọn nǹkan pẹ́pẹ̀pẹ́ mi ṣe. bẹ́ẹ̀ ni Fáyọṣe tún wí àmọ́ àwọn tí wọ́n mọ àwọn olóṣèlú dáadáa ní gbogbo ìgbà tí ọkùnrin náà bá ti sọ̀rọ̀ ni wọ́n máa ń yínmú sí. wọ́n ní ọ̀rọ̀ ẹ̀ kò yàtọ̀ sí ti ikú torí ọ̀gẹ̀dẹ̀ nílé àná ẹ̀ tó ń mọ́jú ṣe bí ó ń bẹ̀rù kí wọ́n má ní òun jalè nílé àná ni pé bí ilẹ̀ bá pofiri yóò gbé kinní náà jẹ kẹ́nikẹ́ni tó fura. àmọ́ àwọn tí wọ́n mọ Fáyọṣe tí wọ́n jẹ́ ọ̀rẹ́ ẹ̀ kò yé gbèjà ẹ̀. wọ́n ní ẹni tí ò bá mọba ni yóò máa fọba ṣeré pé bí Fáyọṣe ti wí nì bẹ́ẹ̀ ni yóò ṣe. wọ́n ní olóṣèlú kan tí kì í kó ọ̀rọ̀ ẹnu ẹ̀ jẹ ni. bàbá ńlá agídí ń ké ibi tó bá ti sọ pé ó dàárọ̀ béèyàn kan bá tún gbọ́ ẹ̀ka alẹ́ níbẹ̀ kó fetí sí i dáadáa kò lè jẹ́ ohun Fáyọṣe. ohun tí ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ lánàá yìí fi ya gbogbo èèyàn lẹ́nu rèé nígbà tí wọ́n gbọ́ pé Fáyọṣe gba iṣẹ́ lọ́wọ́ Tinubu pé wọ́n fi ṣe alága iléeṣẹ́ tó ń rí sí iná mọ̀nàmọ́ná láwọn ìgbèríko wa. àwọn èèyàn náà ṣe hà pé Fáyọṣe ó ṣèyí tán àbúrò ẹ̀ ọmọ ìyá ẹ̀ ọmọ bàbá ẹ̀ ló sì kọ́kọ́ sọ̀rọ̀ ìyẹn Isaac Fáyọṣe. kò jọ pé Isaac Fáyọṣe bínú pé wọ́n fún ẹ̀gbọ́n òun níṣẹ́ ohun tó ń bí nínú ni irú iṣẹ́ tí wọ́n fún un pé báwo ni wọn yóò ṣe fi ẹ̀gbọ́n òun ṣe ṣíàmáànù iléeṣẹ́ kékeré lábẹ́ mínísítà kan. òun Fáyọṣe tó ti ń fi àwọn èèyàn sírú ipò bẹ́ẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ rí pé wọn kò lè fún un ní mínísítà wọn ò lè fún un ní àmbásádọ̀ pé rẹ́nà mọ́kìrì tó tiẹ̀ fẹ́ẹ́ bú Tinubu pa nígbà kan àmbásádọ̀ ni wọ́n fi ṣe pé èwo wá ni wọ́n fún Fáyọṣe yìí bí ẹni pé wọ́n kàn fún un ní kinní náà pé ságbà kó o má pa àfún ẹ ní nǹkan kan ni gbà má pò ó rọ́wọ́ mi níṣẹ́ tí wọ́n gbé lé e lọ́wọ́. ohun tó ń du Isaac àbúrò Fáyọṣe ọmọ ìyá ẹ̀ ọmọ bàbá ẹ̀ nìyẹn pé ẹ̀gbọ́n tòun ti pọ̀ ju iṣẹ́ tí wọ́n ní kó wá gbà yìí lọ kò sì sí ohun méjì tó yẹ ju kó kọ̀ pé òun kò fẹ́ iṣẹ́ náà lọ. bẹ́ẹ̀ alukoro àgbà nílé iṣẹ́ ààrẹ Báyọ̀ Ọ̀nànúgà ló gbé ìwé náà jáde pé wọ́n ti yan Fáyọṣe bíi alága Rural Electrification Agency iléeṣẹ́ tí yóò máa mú iná ìjọba dé àwọn ìgbèríko. wọ́n sì fi sí àárín àwọn dàrẹ́kítọ̀ ọmọ haúsá méjì Ahmadu Abubakar àti Ilyasu Ibrahim Makinta
níbi tí ọ̀gá àgbà iléeṣẹ́ náà ti tún jẹ́ málàm kan, ìyẹn Abba Abubakar Liyu. Àwọn kan ní kí ni Fayọṣe yóò lè ṣe láàrin àwọn ará ilẹ̀ Haúsá mẹ́ta, ọmọ ọlọ́mọ láàrin èrò, pé wọn yóò kàn máa fi iṣẹ́ àti nǹkan tí ò tọ́ sí i lọ ni. Àwọn kan ní rárá, pé iṣẹ́ náà ò rí bẹ́ẹ̀, pé wọ́n fẹ́ kó wà nínú ìjọba ni wọ́n ṣe fi síbẹ̀, kì í ṣe nítorí ohun méjì, pé kó lè lẹ́nu nínú òṣèlú ìpínlẹ̀, ìyẹn Èkìtì ni, pàápàá nígbà tí àwọn tí wọ́n ń ṣèjọba kò fi bẹ́ẹ̀ fẹ́ràn Káyọ̀dé Fáyẹmí tó ti jẹ́ ọmọ lójú Tinubu nígbà kan rí. Ohun tí àwọn kan ṣe sọ̀rọ̀ lórí ayélujára pé àwọn ò rò pé ó yẹ kí Fáyọṣe gba irú iṣẹ́ bẹ́ẹ̀ nìyẹn, pé iṣẹ́ náà kéré sí, iṣẹ́ àbùkù ni, tí àwọn míín sì ní fún ẹni tó ti ń lérí tó ti ń léka, tó ti ń pariwo kiri pé kò sí ohun tó lè ṣẹlẹ̀ tàbí kò sí ohun tí Tinubu lè ṣe tí òun yóò fi ṣiṣẹ́ lábẹ́ ẹ̀, tó wá jẹ́ òun náà ló lọ gba iṣẹ́ lábẹ́ ìjọba èyí tí iṣẹ́ náà kò tún jẹ́ èyí tó lórúkọ. Àmọ́ àwọn kan ń kí o, wọ́n ní ó fi ara ẹ̀ hàn pé ọ̀rẹ́ aṣáájú tòótọ́ lòun ni, pé nítorí àsìkò yìí lèèyàn mọ ọ̀rẹ́ gidi, pé bó bá jẹ́ ojúlówó ọ̀rẹ́ bó ti ń pera ẹ̀ ni, àfi kó darapọ̀ mọ́ Tinubu bíi Wike kí wọ́n lè jọ ṣe àtìlẹ́yìn tó bá tọ́ fún ààrẹ. Ojú kúkú mọ ohun tó yónú ìdodo nìdajì ara, bí èèyàn bá sì ń kọrin tí kò bá dùn, òun náà yóò fi ti ara ẹ̀ gbọ́, àmọ́ bórin náà bá dùn, kódà gbogbo èèyàn ni yóò bá jó sí i. Ọláyíwọlá Alága ló ń ṣe àkọsílẹ̀ iṣẹ́ tuntun tí wọ́n ṣẹ̀ṣẹ̀ gbé fún Ayọ̀délé Fáyọ̀ṣe fún bùdó àgbáyé fún àṣà àtiṣe Yorùbá World Center nínú ọgbà Yunifásítì Ìbàdàn. A kú dédé àkókò yìí o.